A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìdùnnú ṣubú layọ̀ nígbà tí ìpín kìíní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ilẹ̀ Sudan balẹ̀ gàjẹ̀ sí pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe ti ìlú Àbújá ní alẹ́ Ọjọ́rú. Àwọn òṣìṣẹ́ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì, òṣìṣẹ́ àjọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbé nílùú òkèèrè àti mínísítà fún ọ̀rọ̀ ọmọ ènìyàn Sadiya Faruq, gbogbo wọn wà ní ìkàlẹ̀ láti gba àlejò ẹ̀rìndínlọ́ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún 376 àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n há sí ilẹ̀ Sudan látàrí ogun abẹ́nú tí ó bẹ́ sílẹ̀ láàrin àwọn olórí wọn. Ọkọ̀ òfurufú Air Peace àti ọkọ̀ jagunjagun òfurufú ni ó kó àwọn wọ̀nyí rin ìrìn àjò padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní ọ̀kan lára àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ọ̀hún ti sọ ìrírí rẹ̀ ní ilẹ̀ Sudan wípé ìró ìbọn ni ní gbogbo ìgbà. Ó ti mú kí òun sọ̀rètí nù wípé òun yóò tún rí ilẹ̀ Nàìjíríà mọ́. Ẹni ọdún 32 tí orúkọ rẹ̀ ń jẹ́ Zainab Haruna náà sọ wípé òun ti sọ̀rètí nù sí ilẹ̀ Sudan nítorí pé kò sí omi, bẹ́ẹ̀ sì ni kò sí àyè àti bá ara ẹni sọ̀rọ̀ lórí ẹ̀rọ. Sadiya Faruq nígbà tí ó ń bá àwọn àlejò náà sọ̀rọ̀ fi dá wọn lójú wípé wọ́n ti ṣètò náírà 100,000 fún ẹnìkọ̀ọ̀kan nípasẹ̀ Dangote Foundation láti gbé olúkúlùkù padà sí ọ̀dọ̀ ẹbí rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ó ṣeé ṣe kí igbákejì ààrẹ àtijọ́ ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ Nàìjíríà Ike Ekweremadu rí ẹ̀wọ̀n gbére he lónìí látàrí wípé ó pàdé àmọ̀pọ̀ láti yọ ẹ̀yà ara ẹlòmíràn fún ọmọ rẹ̀ tí ó wà lórí àkéte àìsàn. Nínú ìgbẹ́jọ́ àkọ́kọ́ tí ilé-ẹjọ́ United Kingdom ní Ekweremadu ti jẹ̀bi ẹ̀sùn títan ọmọkùnrin kan láti orílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè United Kingdom fún yíyọ ẹ̀yà ara rẹ̀. Beatrice tí í ṣe aya Ekweremadu pẹ̀lú dókítà Obinna Obeta tí ó jẹ́ alárinà láàrin wọn náà jẹ̀bi ẹ̀sùn ọ̀hún. Ní ìlú òyìnbó, ó jẹ́ ohun tí ó bá òfin mu láti jọ̀wọ́ ẹ̀yà ara, ṣùgbọ́n kì í ṣe fún pàṣípààrọ̀ owó tàbí ohun ìní. Ìjìyà tí ó sì tọ́ fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n gbére. Ọmọkùnrin tí wọ́n fẹ́ yọ ẹ̀yà ara rẹ̀ yìí sọ wípé wọ́n tan òun láti wá ṣiṣẹ́ ní ìlú òyìnbó ni, ṣùgbọ́n nígbà tí òun dé ilé ìwòsàn ni wọ́n fi yé òun wípé wọ́n fẹ́ yọ ẹ̀yà ara òun. Ọjọ́ 3 ni ó fi ń sun òpópónà lẹ́yìn tí ó sá kúrò ní ilé ìwòsàn. Lẹ́yìn ọ̀rẹyìn, ó tọ iléeṣẹ́ ọlọ́pàá lọ níbi tí ó ti ké gbàjarè wípé kí wọ́n gba òun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Olùdarí agbègbè fún àjọ elétò ìdìbò ìpínlẹ̀ Adamawa (REC) tí wọ́n jáwé gbélé ẹ̀ fún Hudu Yunusa Hari tí ó wà lábẹ́ ìṣòfintótó àwọn ọlọ́pàá ti gba ìyọ̀ǹda pẹ̀lú àwọn kọmíṣánná 2 mìíràn àti òṣìṣẹ́ àjọ elétò ìdìbò tí wọ́n ní í ṣe pẹ̀lú àtúnṣe ìdìbò gómìnà ìpínlẹ̀ Adamawa tí ó kọjá. Wọ́n gba ìyọ̀ǹda pẹ̀lú gbèdéke wípé wọ́n gbọ́dọ̀ jọ̀wọ́ ìwé ìrìnnà wọn lọ sí ilẹ̀ òkèèrè, bẹ́ẹ̀ sì ni wọn kò gbọ́dọ̀ kúrò lágbègbè Àbújá. A rí i gbọ́ wípé sínétọ̀ kan ni ó ṣe onídùúró fún Yunusa Hari lẹ́yìn ọjọ́ 3 lákàtà àwọn ọlọ́pàá. Ọ̀gá ọlọ́pàá yányán Alkali Baba pàápàá tìkára rẹ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú REC, kọmíṣánná àti àwọn òṣìṣẹ́ àjọ elétò ìdìbò tó kù. Lára àwọn ìbéèrè tí wọ́n bi REC ni ẹ̀sùn wípé ó sá lọ ẹnikẹ́ni kò sì gbúròó rẹ̀ àti ẹ̀sùn wípé ó gba owó kọ́bẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Gẹ́gẹ́ bí àwọn ọmọ Nàìjíríà lágbàáyé ṣe ń retí ìdájọ́ ilé-ẹjọ́ United Kingdom lórí igbákejì àtijọ́ fún ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ Nàìjíríà Ike Ekweremadu, ìyàwó rẹ̀ Beatrice àti dókítà Obinna Obeta tí ó fi United Kingdom ṣebùgbé, àwọn ará ìlú Nkpu ní ìpínlẹ̀ Enugu ní àkànṣe ìṣọ́òru láti alẹ́ Ọjọ́rú títí di òwúrọ̀ Ọjọ́bọ̀ láti fi bẹ̀bẹ̀ fún ìdásí láti òkè wá lórí ẹ̀sùn náà. Wọ́n ní àìsí nílé aṣòfin ọ̀hún ti mú ìpalára bá wọn nítorí pé òun ló mú ìgbé ayé ìrọ̀rùn bá ọ̀pọ̀lọpọ̀ wọn, igi lẹ́yìn ọgbà àti aláàánú èèyàn sì ni pẹ̀lú.
bí ó tilẹ̀ jẹ́ wípé èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí àwọn ará ìlú Nkpu àti Anniri yóò kóra papọ̀ fún irúfẹ́ àdúrà bẹ́ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gẹ́gẹ́ bí ìdánwò àṣekágbá sí ìpele iléèwé gíga WAEC ti fẹ́ bẹ̀rẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, àjọ elétò ìdánwò WAEC ti fi ìkìlọ̀ ránṣẹ́ sí àwọn òṣìṣẹ́ WAEC pàápàá jùlọ àwọn alámòjútó ìdánwò láti má ṣe fi ààyè gba ìbàjẹ́ ní gbogbo ibùdó ìdánwò. Ọ̀gá àgbà àti olùdarí agbègbè Ìkẹjà, Dókítà Amos Dangote ni ó ṣe ìgbaniníyànjú yìí ní iléèwé ìjọba Government Secondary School Agége láti lè fi ta wọ́n jí lórí òfin tí ó rọ̀ mọ́ ìdánwò tí ó ń bọ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.